àwọn kérúbù adúpẹ́ lọ́wọ́ ọlọ́run aláàyè ọba tó ti wà káyé tó wà èyí tí ó tún máa wà nígbà tí ayé kì ó sí mọ́ jí kan pa kan wò kan yè ọba tó ń ràn wá lọ́wọ́ ọba tó ń dá wa sí ọba tó ń pa wá mọ́ tó tún fún wa ní oore ọ̀fẹ́ láti wá sórí akọ̀tun ètò wọn àwọn kérúbù lórí Facebook ní òní láti tún kẹ́kọ̀ọ́ lẹ́sẹ̀ Kristi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè fún oore ọ̀fẹ́ àwọn kan tí ẹ fẹ́ rí oore ọ̀fẹ́ yìí tí a fi dùn wọ́n adúpẹ́ fún oore ọ̀fẹ́ ńláńlá èyí tí ayé wa rí gbà bákan náà mo kí ọmọdé mo kí àgbà mo kí ọkùnrin mo kí obìnrin mo kí wa káàbọ̀ sórí àkọ́tún ètò ohun àwọn kérúbù lórí Facebook Lenten Talk fún àkókò ìrònúpìwàdà lẹ́ǹtì tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí mo kí wa káàbọ̀ mo sì kí wa pápá àwẹ̀ yìí o lórúkọ Jésù ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ àwẹ̀ náà lórúkọ Jésù yóò parí rẹ̀ láyọ̀ a ò ní fẹ́nikẹ́ni ṣàwátì a ò ní fẹ́nikẹ́ni ṣàwáìrí lórúkọ Jésù Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ bàbá ládùúrà níkọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe mo kí ẹ káàbọ̀ sórí ètò tòní ẹ lọ sórí péèjì wa àwọn kérúbù concept ẹ like ẹ share ẹ follow ẹ comment ẹ ṣe gbogbo àwọn dáradára síbẹ̀ gbogbo ayé sì jùmọ̀ ní ẹ̀rí ní orí ètò tòní ní orúkọ Jésù èmi mọ iṣẹ́ rẹ I know thy works ní kókó ọ̀rọ̀ tí a fẹ́ gbéyẹ̀wò lórí ètò tòní bàbá wa nínú Olúwa tí wọ́n sì jẹ́ ìránṣẹ́ Ọlọ́run alààyè tí Ọlọ́run fẹ́ lò fún wa lórí ètò tòní àwọn ni leader in charge ìjọ C&S Movement Church ayọ̀ni o Dufcas Christ Chapel tó wà ní Olóríire Estate ní Gbọ́nọ́gún ní Ọbántòkò ní Abẹ́òkúta bàbá wa special apostle Dr. Peter Gbọ́láhàn Jẹ́jẹ́lọ́lá àwọn ni àlejò pàtàkì lórí ètò ìbàbá wa ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa kí àwọn ènìyàn wa nílé. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa nílé àti lóko gbogbo ojú tó ń wọ̀ pé a kú dédé àkókò tí a wà yìí mo gbàdúrà pé lórúkọ Jésù pé lábẹ́ àti abúzíun kò rí Ọlọ́run tí ń jẹ́ ọ̀nà àbáyọ yóò máa lànà àbáyọ fún ìrìn àmín Jésù ohunkóhun tó ń ká lè máa là kọjá lórúkọ Jésù àánú Olúwa yóò ṣàwárí wa bẹ́ẹ̀ ló ṣe máa àmín ìlú ní tiwa àmín lórúkọ láti Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù gbogbo ìdílé ńkọ́ àlàáfíà la wà ìjọ Ọlọ́run alààyè ńkọ́ ń bẹ ká tó ṣe ohunkóhun ẹ fún wa ní àdúrà ìbẹ̀jẹ́ ká gbàdúrà ìbẹ̀rẹ̀ ní orúkọ Jésù àmín bàbá wa àti Ọlọ́run wa Ọlọ́run tí ń jẹ́ Alpha tí Omega ìwọ ni ìbẹ̀rẹ̀ àti òpin a fẹ́ máa lọ nínú ìjíròrò lórí ọ̀rọ̀ rẹ Olúwa máa bá wa àmín ẹ̀mí mímọ́ fúnra rẹ Olúwa sọ̀rọ̀ jẹ́ àmín ọ̀rọ̀ tí ayé àwọn èèyàn wọ̀nyí ń retí láti gba àtúnṣe òye ọ̀rọ̀ rẹ Olúwa fi yé wa àmín lẹ́yìn ohun gbogbo jẹ́ ká lè yàn lógo àmín ọ̀rọ̀ náà nígbà tí ó bá dijọ́ ìkẹyìn nígbà tó bá kó àwọn àyànfẹ́ ọ̀rọ̀ náà kó fún alórọ̀fẹ́ láti wọjọ́ àmín ní orúkọ láti Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù hallelujah bàbá wa mo kí n káàbọ̀ a sì kó àkókò ìrònú kúrò àdá lẹ́ǹtì yìí mo rò páwé ń lọ dáadáa bàbá wa kí ni ìdí pàtàkì tí mo fi gbọ́dọ̀ gbàwẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ìdí pàtàkì tí a fi gbọ́dọ̀ gbàwẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ òun ni wípé ní àkọ́kọ́ a gbọ́dọ̀ mọ̀ nǹkan tí à ń pè ní àwẹ̀ ohun tá à ń pè ní àwẹ̀ gẹ́gẹ́ bí ìwé Leviticus chapter 16 verse 29 tó sọ Olúwa ló pàṣẹ níbẹ̀ wípé kí àwọn ènìyàn kí wọ́n pọ́n ọkàn ara wọn lójú nítorí pé nípa ṣíṣe yìí la máa ṣe ìwẹ̀nùmọ́ ètùtù fún wọn so God commanded us to fast so fasting ni pé ká pọ́n ọkàn ara wa lójú ohunkóhun tó bá lè máa mú kí ọkàn èèyàn kó máa ládùn kó máa láyọ̀ nípa pé bóyá pé a jẹ tàbí a mu tàbí a wọ̀ tàbí a ṣe ohunkóhun tó ní pé a yàgò fún àwọn kan bẹ́ẹ̀ yẹn òun ní pé a pọ́n ọkàn arẹ wa sílẹ̀ a ṣe bá a ṣe tó níwájú Ọlọ́run a ṣe bá a ṣe tó níwájú ènìyàn a rẹ ọkàn wa sílẹ̀ láti wọ́ ojú rí Ọlọ́run so ìdí tá a gbọ́dọ̀ fi máa gbàwẹ̀ ni pé Olúwa ló pàṣẹ rẹ̀ nínú ìwé tí mo sọ yẹn ó dé ní ohun kejì ní pé àpẹẹrẹ tí Jésù fi lélẹ̀ fún àwọn onígbàgbọ́ ni tẹ́ bá wo ìwé Matthew chapter 4 verse 2 ó ní nígbà tí Jésù sì gba àwẹ̀ tán àwẹ̀ 40 ọjọ́ àti òru so Jesus Christ has laid the example for us as Christians wípé ó yẹ ká máa ṣe kí ni ká máa gba àwẹ̀ so ẹni tó bá jẹ́ onígbàgbọ́ tí kò lè gba àwẹ̀ kì í ṣe ọmọlẹ́yìn Jésù tòótọ́ nítorí pé kí ni nígbà tí àwẹ̀ jẹ́ tá a máa fi ń dẹra lámùrè agbára so béèyàn bá wà tó ń sin Jésù tó ń sin Ọlọ́run tí ò lè gba àwẹ̀ níbo ni agbára yẹn ti fẹ́ wá
nítorí pé a gbọ́dọ̀ máa gbàwẹ̀ láti máa fi rú ara ní agbára ni àǹtẹ́nìyàn bá fẹ́ wo ojú rere Ọlọ́run ní ọ̀nà kan tàbí èkejì fún àwọn ìrànlọ́wọ́ kan ààwẹ̀ máa túmọ̀ sí tó máa ń ran ènìyàn lọ́wọ́ láti rí ojú rere Ọlọ́run gbà. Tẹ́ bá wo ìwé Ẹ́sítà dáadáa nígbà tí Ámánì tó dìtẹ̀ ló lọ bá ọba ṣe àdéhùn pé kó lọ pa àwọn Júù. Ẹ́sítà sọ fún gbogbo àwọn ará Júù pé ẹ lọ gba àwẹ̀ nítorí pé òun fẹ́ wọ ọ̀dọ̀ kábíyèsí lọ ní àkókò tí ò tọ́ tí ò kàn lọ gbà yóò kọ́kọ́ fi ìrìn àjò yẹn síwájú Ọlọ́run kí Ọlọ́run kó lè dá sí ọ̀rọ̀ yẹn nítorí pé nígbà tí Ọlọ́run ò bá dá sí ó ṣeé ṣe ó sọ pé ó ní pé tóun bá wà live òun wà live tóun bá dẹ̀ lọ sí òun lọ sí nítorí pé ó ti fi ti Ọlọ́run síwájú nípa àwẹ̀ yẹn ó wà live tó ṣe yẹn àwọn ojú yẹn wọ́n rí àánú gbà so láti máa fi rí ojú rere Ọlọ́run láti máa fi jẹ́ kí Ọlọ́run kó dá sínú àjò ajé wa a gbọ́dọ̀ máa gba àwẹ̀ ní ìgbà tó wọ̀ àti nígbà tí ó wọ̀ nítorí pé èyí ni àpẹẹrẹ tí Jésù fi lélẹ̀ fún àwọn ènìyàn tó bí ó lè sẹ́gbẹ́ ó ní man shall not live by bread alone but by every word that proceeds from the mouth of God ẹni pé a ò lè wà nípa ti àkàrà nìkan àfóúnjẹ yìí náà ní ṣá nípa gbogbo ọ̀rọ̀ tó ti ọ̀rọ̀ ẹnu Ọlọ́run jáde so lára ọ̀rọ̀ tó ti ẹnu Ọlọ́run jáde ní pé ká máa gbààwẹ̀ tẹ́ bá wo ìwé Joel chapter 2 verse 12 ó sọ bẹ́ẹ̀ pé ó ní kí ẹ gba àwẹ̀ ó ní kí ẹ yí padà sí mi tọkàntọkàn yín ó ní àti àwẹ̀ so tí Ọlọ́run bá nílò fún ọ tí Ọlọ́run bá need látọ̀dọ̀ wa ká máa gba àwẹ̀ God will not mention it Olúwa ló dìdì sọ gẹ́gẹ́ bí ìlànà ó ní ẹ yí ọ padà síbi tọkàntọkàn yín àti àwẹ̀ so God required us láti ṣe kíni láti máa gba àwẹ̀ as Christians nítorí by doing that ẹ mọ̀ pé ẹni tí ó ń jẹ́ ẹni tó ń ṣe tó ń gbádùn ayé tó ní afẹ́ tó ń jẹ tó ń ṣe fàájì inú ayé tó fẹ́ rí tó fẹ́ gbà ojú rere Ọlọ́run ó yà ara rẹ̀ kúrò nínú gbogbo oúnjẹ ó fi oúnjẹ pamọ́ sẹ́gbẹ́ kan omi ó fi pamọ́ sẹ́gbẹ́ kan nítorí pé ó yà ara rẹ̀ sọ́tọ̀ sí mímọ́ fún àkókò yẹn àwẹ̀ máa ń jẹ́ kéèyàn yà ara rẹ̀ sí ní mímọ́ nípa gbígba àwẹ̀ èèyàn máa ń sọ ara ẹ̀ di mímọ́ nítorí ó máa yàgò fún ohun tí sáyé ṣùgbọ́n kì í ṣe bí àwọn kan bí àwọn bí Jésù nígbà ẹ má ṣe gbà bí àwọn alágàbígébé ènìyàn tó wọ́n pọ́n máa gbàbẹ̀ wọ́n á jẹ́ kí gbogbo ẹ̀mẹ̀ pé káàkiri no irú àwẹ̀ bẹ́ẹ̀ kọ́ náà sọ ṣùgbọ́n àwẹ̀ wà láàrin wa àti Ọlọ́run so gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì a gbọ́dọ̀ máa gbẹ̀rẹ̀ láti máa jẹ ọlámùrí agbára láti máa jẹ́ kí Ọlọ́run kó máa dá sí ìrìnàjò yìí wa lóòrèkóòrè a gbọ́dọ̀ máa gbẹ̀rẹ̀ láti máa sọ ara wa di mímọ́ láti máa yàgò fún ẹ̀ṣẹ̀ so ara wọn òdì tí a gbọ́dọ̀ máa fi gbààwẹ̀ nìyẹn pàápàá jùlọ àpẹẹrẹ tí Jésù fi lélẹ̀ fún àwọn onígbàgbọ́ tí a dẹ̀ gbọ́dọ̀ máa tẹ̀lé. Bàbá wa irú àwẹ̀ wo gan ni Jésù wa ń béèrè lọ́wọ́ wa tó bá yẹ ká máa gbà irú àwẹ̀ wo gan ni Jésù ń béèrè lọ́wọ́ wa. ṣe rí ẹ jẹ́ kí n ṣí ìwé Isaiah chapter 58 mo fẹ́ kà kankan fún wa níbẹ̀ yẹn so ọ̀rọ̀ irú àwẹ̀ tó yẹ ká máa gbà ó máa lè yé wa dáadáa nítorí pé bí ènìyàn bá ń gbààwẹ̀ tí kó rìn ní ìlànà Ọlọ́run wíwúdò pé ìlànà ní pé ká máa gbàwẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan mi wà tó tún ṣe pàtàkì ju àwẹ̀ gbígbà lọ so téèyàn bá ń gbàwẹ̀ tí ò bá kí ń ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ òun gbàwẹ̀ òṣìṣẹ́ búburú definitely àwẹ̀ yẹn ò lè ṣètẹ́wọ́gbà ẹ jẹ́ ká sáré lọ sínú ìwé Isaiah chapter 58 ẹ jẹ́ kí n kà fún wa láti verse 3 ó ní ẹ máa gbọ́ ní nítorí kí ni àwa ṣe ń gba àwẹ̀ tí ìwọ kò sì rí so it is possible for us to be fasting kí ọ̀nà kú dẹ̀ máa rí ẹ̀fún ní tí ìwọ kò sì rí nítorí kí ni àwa jẹ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀ kíyèsí ní ọjọ́ àwẹ̀ yín ẹ̀yin ń ṣe afẹ́ ṣẹ̀gbọ́n òun gbàwẹ̀ ó sì ṣe afẹ́ ẹ sì ń fi agbára múni ṣe gbogbo iṣẹ́ yín kíyèsí ẹ̀yin ń gbàwẹ̀ fún ìjà àti fún aáwọ̀ àti lílù nípa ìkúùkù ìwà búburú ẹ má ṣe gbàwẹ̀ bíi ti ọjọ́ yìí kí a lè gbóhùn yín ní òkè so verse 5 ó ní àwẹ̀ irú èyí ni mo yàn bí ká fi yẹn wé ẹ jẹ́ ká lọ sí verse 6 yẹn ó ní àwẹ̀ tí mo yàn kọ́ èyí láti tú ọ̀já àìṣòdodo ṣe ni pé bí ènìyàn bá jẹ́ ènìyàn téèyàn sá fún ẹ̀ṣẹ̀ àwẹ̀ kan ni lọ́tọ̀ láti tú ọ̀já àìṣòdodo téèyàn bá ń sá fún ẹ̀ṣẹ̀ àwẹ̀ kan ni lọ́tọ̀ tó bá ń sá fún ẹ̀ṣẹ̀ àwẹ̀ kan ni lọ́tọ̀ nítorí pé bí lè wí pé ìbárí ayé ọ̀tá ni sí Ọlọ́run so tó bá ti sá fún ayé àwẹ̀ kan ni tí kìí ṣe àwẹ̀ pé ẹ mo gbà fún ọjọ́ mélòó kan mo tún padà sínú ẹ̀ ojoojúmọ́ ni sísá fún ẹ̀ṣẹ̀ àwẹ̀ kan ni ó ní
ó ní láti tú ọ̀já àìṣòdodo ó dé ní láti tú ẹrù wíwo gbogbo tí àwọn èèyàn gbé sọ́kàn bí ẹrù wíwo mo fẹ́ dogun tí ó bá ti mú gbogbo nǹkan bẹ́yẹn kúrò ní ọkàn ẹ tí ò rí wọn rò àwẹ̀ kan ni lọ́tọ̀ because ó ti fi ya ọkàn ẹ sí mímọ́ already ó ní ẹnikẹ́ni tí ó bá gbé ọkàn rẹ̀ sókè sí asán kò lè níbùkún gbà ẹ̀jẹ̀jẹ̀ so tí ó bá ti gbé ọkàn rẹ̀ sókè sí asán àwẹ̀ kan ni so ó ní pé láti tú ẹrù wíwo àti láti jẹ́ kí anilára lọ lọ́fẹ̀ẹ́ àti láti já gbogbo àjàgà kì á ṣe láti fi oúnjẹ rẹ fún àwọn tí ebi ń pa so láti máa ṣàánú láti máa fún àwọn tí ebi ń pa àti kí ìwọ kí ó mú àwọn òtòṣì tí a tì sóde wá sí ilé rẹ̀ nígbà tí ìwọ bá rí arìn òhò kí ìwọ kí ó ṣe kíni kí ó bò ó kí ìwọ kí ó má sì fi ara rẹ pamọ́ kúrò lọ́dọ̀ ẹran ara tìrẹ tẹ́ bá wo inú ìwé Mátíù dáadáa ó wà lára kan tí Jésù sọ fún àwọn ọmọlẹ́yìn nígbà tó ń pa òwe fún wọn wípé ọba kan ó dé ó gba àwọn èèyàn ó wá ní kó yẹ lọ sínú kó ẹ lọ ṣe kí ẹ lọ kó àwọn èkó àti àlìkámà jọ fún mi ó wá sọ bẹ́ẹ̀ pé òkè pé nígbà tó bá yá tí ó bá dìkẹ́ ayín ọba yóò sọ pé ẹ̀yin tẹ́ wà lọ́wọ́ ọ̀tún mi ó yá ẹ bọ́ sínú àgbàlá Olúwa yín ṣàǹsán wípé àwọn mẹ́rin pé kí ló dé tí òfin ní kí àwọn tàwàrà pọ́ọ̀tù ó nítorí pé nígbà tó ń wà ní òrìwò ẹ dáṣọ bo òun nígbà tí ebi ń pa òun ẹ fún òun ló ń jẹ nígbà tó rùn bá ń gbé òun ẹ fún òun ní omi mu ṣàǹsán àwọn ẹ̀mìlẹ̀ pé nígbà wo láre ó ní tẹ́ bá ti lè ṣe èyí fún ìkéyè nínú àwọn ìránṣẹ́ mi ó lè ti ṣe fún mi so those are the things tí Ọlọ́run rí ní ìbèrè lọ́wọ́ èmi àti ẹ̀yin ní pé kí ni ká kọ́ mọ́ ti ń ṣe rere àwẹ̀ ńlá kan òní lọ́tọ̀ kó rí ẹni tí forget about pé bẹ́ẹ̀ pé èèyàn orí ọ̀tá rẹ ni o bí a kò ṣe ọ̀tá rẹ o ti tiẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run pé máa ṣoore ó ní ẹni tó bá mọ rere ṣe tí kò bá ṣe ó ní ìkà ènìyàn ní ẹni pé ìṣòro gbọ́dọ̀ kún àwẹ̀ tá ń gbà kún àwẹ̀ tá ń gbà kí ní kákan máa fi fi parun lásán ká máa ṣe nǹkan tó dá à ń gbàwẹ̀ bí ẹlòmí àgbà ẹ̀tàn bí ẹni tó kún gbàgbé ó yàgò fọtí nígbà tó break tán nírọ̀lẹ́ tí wọ́n ti lẹ̀ máa tú ó tó padà sínú ọtí ẹ̀ rẹ̀ náà ń gbàwẹ̀ so kí wá ní kókó ibi tó wá fi ń para rẹ̀ ẹlòmí ń gbàwẹ̀ tó wọ́n máa di bí ọ̀sán báyìí ẹni tí wọ́n ti báyìí èpè ni ó dẹ̀ náà ń gbàwẹ̀ ẹlòmí kò lè ṣe láì sọ̀rọ̀ òdì lójúmọ́ kan ó dẹ̀ náà ń gbàwẹ̀ so ìdí tíyàn fi ń gbàwẹ̀ gan ó gbọ́dọ̀ jẹ́ ìdí tó jẹ́ pé ó jẹ́ ohun tó mọ́ ó jẹ́ ohun tí ó máa mú ìtura bá àìdára rẹ tàbí àwọn ènìyàn tàbí agbègbè nítorí pé ohun tí Jésù wá ṣe lórí ayé ni pé ó wá fi ara rẹ̀ lílẹ̀ fún àwọn ẹlẹ́ṣẹ̀ ni so and that is the greatest fasting for you to lay down your life for others láti mú ọ kúrò nínú ìgbèkùn so that is the greatest fasting tí wípé àwọn ọmọlẹ́yìn àwọn atákùnrin ní kìrìsìtẹ́nì a gbọ́dọ̀ lè máa ṣe fún ọmọlàkejì ó ní ká fẹ́ràn ọmọlàkejì wa gẹ́gẹ́ bí ara wa ṣàtàn so àwẹ̀ yẹn tẹ́ bá wúnú ẹ̀rọ ìwé àṣà yẹn ó ní pé èyí tí àwọn ti ń gbàwẹ̀ tí o sì rí tó pé wọ́n ń gbàwẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ṣá ó ní àwọn kan tí wọ́n ṣe ní ìkọ̀kọ̀ tí kò yẹ fún ọmọ Ọlọ́run ó ní àwọn ìwà kan tí wọ́n wù ní ìkọ̀kọ̀ ìdílé pé àpẹẹrẹ pé èmi mọ iṣẹ́ rẹ Ọlọ́run ò ṣẹni téèyàn lè máa pa irọ́ fún Ọlọ́run ò ṣẹni tí wọ́n lè máa gàn nítorí pé ohun gbogbo tó bá ṣe ní ìkọ̀kọ̀ kedere báyìí lójú Ọlọ́run so o lè máa tọ àwọn èèyàn jẹ́ pé òun gbàwẹ̀ ṣùgbọ́n ìyìn tó ń ṣe ní ìkọ̀kọ̀ gan ojú ìtò ń ṣe ní ẹni tó gbàwẹ̀ gan lọ ẹlòmí ò gbàwẹ̀ ṣùgbọ́n ṣá ìwọ ọwọ́ rẹ̀ gan ó sàn ju tẹni tó ń gbàwẹ̀ lọ láti ẹ̀bí ìṣe pé ká mẹ́yìn dẹ́nikẹ́ni lẹ́jọ́ nítorí pé ìdájọ́ ti ọ̀dọ̀ Ọlọ́run mẹ́rin tó sùn nítòótọ́ so àwẹ̀ tá à ń gbà ní ìsìn lóòótọ́ àwẹ̀ yẹn ti ń lọ sópin ṣùgbọ́n àkókò sì ń bẹ fún wa ìwọ tó ń gbàwẹ̀ tó yẹ pé oní iṣẹ́ ibi kan tó ń ṣe ní ìkọ̀kọ̀ I can tell you pé àwẹ̀ tó ń gbà yẹn mi ò dájọ́ ṣùgbọ́n ṣá ẹ jẹ́ ká yẹ ọṣọ́ wa wò orí bá kan ẹ jẹ́ ká yẹ iṣẹ́ wa ẹ jẹ́ ká yẹ̀ wò àkókò sì wà àwẹ̀ sì kù bí mélòó kan àwẹ̀ yíya sísọ ara ẹni di mímọ́ ni rírí ara ẹni sílẹ̀ ríronúpìwàdà kúrò nínú ìwà ìdá kúrò nínú ìwà ẹ̀ṣẹ̀ ni òun ni ìdí tí ó jẹ́ pé èyàn gbọ́dọ̀ máa gba ìpè sí ìrònúpìwàdà ní àwẹ̀ wà fún láti máa pọ́n ọkàn ara rẹ lójú láti jẹ́ kí Ọlọ́run mọ̀ pé Olúwa mi ò jẹ́ nǹkan kan èèyàn lásán ni mí you understand so those are the things tí a gbọ́dọ̀ consider tí a bá ń gba àwẹ̀ tí Olúwa béèrè lọ́wọ́ wa nìyẹn o ẹ̀rí pé tó ṣẹlẹ̀ ní Old Testament Jésù náà ṣe kí ni ó tún fìdí ẹ̀ múlẹ̀ dáadáa wípé nígbà tí mo wà ní ìhòhò ẹlòmíì máa rí ọmọ ẹlẹgbẹ́ kò ní lè ṣàánú fún
adẹ̀gbàwẹ̀ lọ́wọ́. dẹ̀ ló ń gbàwẹ̀. ṣẹ́lẹ̀ àwa white garment people a máa ń lórí ọ̀fẹ́ gan olùfẹ́ yẹn gbà gan ẹlòmí máa gbàdúrà ọlọ́run dẹ̀ ní ìdáhùn àdúrà yẹn wọ́n á dẹ̀ sọ wípé bóyá lọ ṣètọrẹ àánú fún èèyàn mẹ́ta. Is it not even better kó kúkú lọ máa ṣètọrẹ àánú yẹn ju kó máa gbàwẹ̀ lọ? No, kó kúkú máa lọ ṣètọrẹ àánú yẹn. See, let me tell you something. ẹ jẹ́ ká máa ṣe oore nínú oore ní ṣíṣe nítorí pé ẹni tó o ṣoore fún a dúpẹ́ fún ẹ àti dúpẹ́ fún Ọlọ́run. Ohunkóhun tẹ́nìyàn bá ń ṣe tó ń jẹ́ kí ẹni tó ṣe nǹkan fún kó máa fi ọpẹ́ fún Ọlọ́run kó máa yin Ọlọ́run kí Ọlọ́run máa ń dùn sínú nǹkan bẹ́ẹ̀. Tó o bá gbàwẹ̀ ara ẹ̀ ló ń pọ́n ọkàn ara ẹ̀ ló ń pọ́n lójú. Tí bá ń gbàwẹ̀ ní ìsìn ṣé ẹ máa dúpẹ́ pé Olúwa ẹ máa ṣe nítorí pé bàbá jẹ́jẹ́ ń gbàwẹ̀ kò kàn yín náà ẹgẹ́tẹ̀ ṣùgbọ́n tí bá ṣe yín lóore ẹni Ọlọ́run máa ṣe o ìyẹn níyì ó ṣe pàtàkì lójú Ọlọ́run. So gbogbo ọ̀tá pẹ́ ní Kristẹni tá à ń gbàwẹ̀ ẹ jẹ́ ká yẹ iṣẹ́ ọwọ́ wa wò ǹjẹ́ iṣẹ́ tá à ń ṣe àwẹ̀ ṣe bí àwẹ̀ bá fi ń gbàdúrà ni. Mo sọ kankan lórí Facebook ní church ìjọ kan pé bí èèyàn bá ń gbàdúrà àdúrà gbígbà ó pín sí ọ̀nà mẹ́ta ọ̀nà pẹ́ táyẹn ó dẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀ ni. ó ní wípé àdúrà àkọ́kọ́ ni pé èyí tá à ń fi ẹnu wa gbà à ń gbàdúrà Olúwa ṣìyanu ṣùgbọ́n ọkàn ta fi ń béèrè fún ìyanu yẹn irú ọkàn wo ni ṣé ọkàn pé Olúwa ṣìyanu fún mi kí n lè jẹ nìkan níyà ni àbí Olúwa ṣìyanu fún mi kí n lè jẹ kẹ́lẹ́ mọ̀ kí yes nǹkan tí máa fojú ẹrí ni kí ni ìdí tí òfin béèrè kí Ọlọ́run kó ṣìyanu fún ẹ ṣé kí Ọlọ́run lè ṣìyanu fún ẹlòmíràn ni tó bá yẹ pé kí Ọlọ́run kó lè ṣe ìyanu fún ẹlòmíràn ni lẹ́yìn náà Ọlọ́run máa ṣìyanu fún ọ náà nítorí kò yẹ kó o ní a bad mind you don't have a bad or wrong motive fún nǹkan tó ń béèrè lọ́wọ́ Ọlọ́run so ọkàn ẹ ó ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú tó ń béèrè then ìwà téèyàn bá ń wù ìyẹn gbogbo ló ṣe kókó jù tó bá ń wu ìwà kan ìwà tó wù yẹn ó gbọ́dọ̀ rìn pẹ̀lú ohun tí ọkàn rẹ àti ẹnu rẹ tó ń béèrè fún so ìwọ tó ń béèrè fún àánú ò ṣàánú ẹlòmíì wọ́n béèrè fún àánú rẹ ó dẹ̀ ní lọ́wọ́ ó dẹ̀ ṣàánú yẹn wọ́n ní kọ́nà kó ṣàánú fún ọ náà so bí ní ẹbẹ̀ bá ń gba àwẹ̀ ẹjọ́ kí ni Ọlọ́run máa fi san fún ènìyàn bẹ́ẹ̀ nítorí pé you have already refused your fellow human being of that favour you deny that person of that favour you understand so you yourself you are not asking God to do you a favour how will God do you that kind of favour nítorí pé wọ́n ti rí pé ìwọ fúnra rẹ̀ ó ṣe àìdásẹ́ nìkan wọ́n á ń béèrè fún ojú rere tòun. Ọlọ́run alààyè yóò túbọ̀ ràn wá lọ́wọ́ ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá èmi mọ iṣẹ́ rẹ̀ kí ni Olúwa ń bá wa sọ lórí kókó ọ̀rọ̀ yìí ní àkókò ìrònúpìwàdà lẹ́ǹtì kí ni nǹkan tó Olúwa ń bá wa sọ nìkan. ohun tí Olúwa ń bá wa sọ ní àkókò ìrònúpìwàdà lẹ́ǹtì òun náà ni àwọn nǹkan tí mò ń sọ lẹ́kọ̀ọ́ tẹ́ bá wo 2 Samuel chapter 12 verse 16 ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ń bẹ̀ Dáfídì nígbà tí ó lọ pa ọkọ ọlọ́kọ tó fẹ́ ayaláya tí yẹn bímọ fún nítorí pé ọmọ yẹn ń ṣàìsàn Dáfídì wá lọ ní àwùjọ mẹ́ta lọ ó lọ ń gbààwẹ̀ ìwọ pa ẹnìkan ó pa ọkọ ayaláya ìyàwó ẹ̀ wá bímọ fún ẹ wá lọ ń gbààwẹ̀ Ọlọ́run kò gbọ́ ẹ̀bẹ̀ o nítorí pé Ọlọ́run mọ iṣẹ́ so béèyàn bá ń gbààwẹ̀ lórí tí kò tọ́ Ọlọ́run ní dáhùn nítorí Ọlọ́run kì í ṣe ibi rere ló máa ń ṣe Ọlọ́run kì í ṣe ibi rere ló máa ń ṣe so o lè máa gbààwẹ̀ nítorí pé fẹ́ bá yẹ ẹnìkan jẹ́ tó bá rò pé àwọn mí lè ṣe kan náà fẹ́ àwọn fẹ́ dá sẹ́lẹ̀ fẹ́ nìkan wọ́n fẹ́ bá tẹnìkan jẹ́ wọ́n lè gbààwẹ̀ wọ́n lè ṣe iṣẹ́ dẹ̀ dáhùn ẹ má rò pé kọ́ má rò pé Ọlọ́run ló dáhùn Ọlọ́run kọ́ ló dáhùn Ọlọ́run kọ́ ló dáhùn o lè ṣe nǹkan tó rò pé tó porúkọ jẹ́ tó porúkọ Ọlọ́run sí Ọlọ́run kọ́ ló dé lọ́ fi ṣiṣẹ́ ibi o nítorí pé Ọlọ́run kì í ṣe ibi ohun tó dẹ̀ ṣe yẹn tó rò kó fi báyé tẹnìkan jẹ́ ó ṣe ń padà bọ̀ wá jìyà rẹ̀ so tẹ́ bá wò dáadáa rí pé Olúwo tí kíni mo mọ iṣẹ́ rẹ̀ ìwọ tó bá ń ṣiṣẹ́ ibi tó ń ṣiṣẹ́ ìkà tó dẹ̀ ti ń gbà àwẹ̀ ìbẹ́tà ìkòrò onúkúwàdà so that kí àwẹ̀ tó ń gbà kó lè ní ìtumọ̀ Bíbélì wọ́n ní pé àdúrà olódodo ó ní iṣẹ́ agbára so olódodo tó bá ń gbà àwẹ̀ òun ní àdúrà wọn máa ń ṣe agbára o ẹ̀rẹ́gbẹ́ Jésù sọ fún ọmọ lẹ́yìn ẹ̀ nígbà tó fẹ́ lọ lé ẹ̀mí wárápá jáde kúrò ní ìránṣẹ́kùnrin yẹn ìránṣẹ́kùnrin sọ pé mo ti gbé ọmọ ìwá bá àwọn ọmọ rẹ àwọn ọmọ ẹ̀yìn rẹ ṣùgbọ́n wọn kò lè wọ́n lè sàn Jésù wá sọ fún ọ ní pé òun sọ pé bí ẹ bá ní ìgbàgbọ́ bí oró mustadi ipé ẹ máa pàṣẹ fún òkè láti yóò sì ṣídì ó ní ṣùgbọ́n irú èyí kì í jáde bí kò ṣe nípa àwẹ̀ àti àdúrà wọ́n sọ̀rọ̀ ìgbàgbọ́ níbẹ̀ yẹn
ó tún wá fi ṣùgbọ́n sí, ó ní ṣùgbọ́n irú ìṣẹ̀lẹ̀ báyìí kò lè ṣẹlẹ̀ láìsí àwẹ̀ àti àdúrà. Ó tún wá sí pé ìwọ tó jẹ́ olódodo náà tó sá fún ẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ máa gba àwẹ̀ àti àdúrà láti lè máa lè dojú ìjà kọ èṣù àti àwọn ogun rẹ̀. Tó ti yẹ bẹ́ẹ̀ so a gbọ́dọ̀ ṣe kí ni àdó olódodo ló ń ṣe agbára tó tó pé ìwọ tó fẹ́ jẹ́ kí Olúwa máa gbọ́ àdúrà ní gbogbo ọ̀nà ṣe kí ni jẹ́ olódodo. Ìwọ tó tí ní Jésù ní òdodo gbogbo wa, ìwọ tó tí ní Jésù àfi kó ní Jésù, so that when God is seeing you, God will be seeing Christ in your life. God will be seeing Christ in you. Kò ṣe pé ìwọ ló máa rí nítorí pé olórúkọ Jésù nínú ìṣọ́ agbára ni olódodo sáwọnú rẹ̀ ó sì yè. So Jesus Christ is like a strong tower. So when we enter in using his name tí a ti gbà sínú ayé wa yẹn, òun ló máa ṣí jìbò wá, ẹ̀mí ẹ̀ ló máa ṣe nínú wa, ẹ̀mí ló máa mú kí a máa fọ̀hún agbára, ká máa sọ̀rọ̀ bí ọba, ká máa sọ̀rọ̀ bí Ọlọ́run nítorí pé àṣẹ ó ti máa wà nínú gbogbo wa. So a gbọ́dọ̀ máa jẹ́ kí a máa wà ní òye pé Olúwa ṣe kíni, ó mọ iṣẹ́ wa. Tí a bá wo ẹ jẹ́ ká lọ sínú ìwé Matthew náà, Matthew chapter 6. Ìwé Matthew orí kẹfà. Ìwé Matthew orí kẹfà. 6:16. Ó ní àti pẹ̀lú nígbà tí ẹ̀yin bá ń gba àwẹ̀, ẹ má ṣe dàbí àwọn àgàbàgebè tí ń fajúro, wọ́n á ba ojú jẹ́ nítorí kí wọn kí ó lè bá lè farahàn fún ènìyàn pé wọ́n ń gba àwẹ̀. Lóòótọ́ mo wí fún yín, wọ́n ti gbé èrè wọn ná. Ṣẹ́túrí ìwọ tó ń gbàwẹ̀ tó ń jẹ́ kí gbogbo èèyàn máa rò pé yes ń gbàwẹ̀, mo ń gbàwẹ̀, ṣe ló fajúro ẹjọ́ tó lọ́ṣọ́ fún mo ń gbàwẹ̀ ni. Ó ní wọ́n ti gbé èrè wọn ná. So àwọn iṣẹ́ tí Olúwa ṣe pé òun mọ̀ òun nìyẹn, Olúwa ti mọ intention tó fi ń gbàwẹ̀, Olúwa ti ìgbà tó ń gbàwẹ̀ yẹn àwọn ìgbà ló ṣe ń gbà. So ó ní bí èèyàn gbọ́dọ̀ ṣe gba àwẹ̀ tí èèyàn bá fẹ́ kí àwẹ̀ kó ṣe tẹ̀wọ́gbà. Ìwọ tó ń gbàwẹ̀ tó ní ẹ̀kan sínú, ẹni báyìí ṣẹ́rì mi lè ń dáríjì lè ń gbàwẹ̀. Definitely àwẹ̀ tó ń gbà yẹn, I'm telling you asán ni, torí pé òun gbàwẹ̀ ó dẹ̀ ní ẹ̀kan sínú, òun gbàwẹ̀ ó dẹ̀ dúró gẹ́gẹ́ bí ọ̀tà fún ìrìnàjò ẹnìkan, òun gbàwẹ̀ ó dẹ̀ dúró gẹ́gẹ́ bí abatẹnijẹ́ fún ẹnìkan, ó dẹ̀ lóun gbàwẹ̀. Kí ni kókó àwẹ̀ tó wá ń gbà? So àwẹ̀ nígbà ó túnmọ̀ pé ká jáwọ́ kúrò ní gbogbo àìṣòdodo pátá. Ẹgbọ́n tí Àìsáyà sọ ó ní pé èyí kìí ṣe àgbé ẹtú ọ̀já àìṣòdodo. So anything that is different from righteousness, anything tó bá ti yàtọ̀ fún òtítọ́, o gbọ́dọ̀ jáwọ́ kúrò ńbẹ̀. Èyí ni àwẹ̀ ojoojúmọ́. Let me see the thing is, ṣé ní àwa Kìrìsìtẹ́nì a gbọ́dọ̀ máa gbààwẹ̀ ojoojúmọ́, kìí ṣe pàfi fi para wa nìkan. Nítorí pé bàbá jẹ́ sá fún ẹ̀ṣẹ̀ àwẹ̀ ni, sísá fún ẹ̀ṣẹ̀, kíkọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwẹ̀ kan ló dúró fún lọ́tọ̀. Ohun tó rí pé àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n ṣe nǹkan báyìí lọ́nà tí ó tọ́, ìwọ ò dẹ̀ ṣe, àwẹ̀ kan ni. Because you are denying yourself the earthly pleasure. Òun yàgò fún àwọn adùn kan. Ẹ wo Daniel, ó ní èmi ò kì yóò fi adùn bàbá mi jẹ. Àwẹ̀ kan ni lọ́tọ̀. Kò yẹ pé kò jẹun, ó ń jẹun. Tí ó ní pé ẹsí ẹ̀wà káwọn máa jẹ ẹ̀wà, oúnjẹ wọn, ṣùgbọ́n ó ní adùn ọba yẹn àwọn ò ní fi bára wọn jẹ́. Àwẹ̀ kan nìyẹn lọ́tọ̀. Mo tẹ̀ máa ń sọ̀rọ̀ kankan, ẹ̀wúrú àwọn ṣẹlẹ̀ tí wọn kì í wọ bàtà, ṣé ẹ mọ̀ pé àwẹ̀ kan ni. Nítorí pé mo máa ń fi ara mi wò pé ìgbà míì téèyàn bá ń fẹsẹ̀ lásán rìn ní títì, ẹ wo bí ilẹ̀ ṣe máa ń tutù, ká má sọ gbogbo náà. Kéèyàn díẹ̀ máa fi yẹn rìn, ẹlòmíà fi rin máìlì kan, ẹlòmíà fi rin half a mile, ẹlòmíà fi ẹmọ̀ máa rìn pé how are these people doing it? Mo test ẹ̀jọ́ kan, mo rí bó ṣe máa kò wà comfortable at all. So I keep on imagining how are they doing it? Àwẹ̀ kan ni lọ́tọ̀. So níbi ẹmọ̀ yíyẹra fún adùn ayé, in tí àwẹ̀ tó yẹ tó rí lè túmọ̀ sí gangan nìyẹn. Ọlọ́run alààyè yóò tún orúkọ Jésù, Ọlọ́run yóò ṣe kíni, yóò máa bá wa gbé. Àmín. Ló yẹ ní irú àkókò báyìí, àwọn nǹkan gbogbo wọn ni a nílò láti ronú lórí iṣẹ́ wa, bóyá lára àbí lẹ́mìí. Ẹ̀yin èèyàn tẹ́ ń wò wà nílé 081-655-37283, nọ́mbà tẹ́ ń wò yẹn lẹ ní àǹfààní láti pèsè 081-655-37283.
ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pè sí. Special Apostle Dr. Peter Gbọ́láhàn Jẹ́jẹ́lọ́lá àwọn ni àlejò wa lórí ètò ohùn àwọn kérúbù ní orí Facebook lónìí. Èmi mọ iṣẹ́ rẹ ní kókó ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò àti àkókò ìrònúpìwàdà lẹ́ǹtì tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Àwọn nǹkan wo gan la nílò láti ronú lé lórí ní àkókò ìrònúpìwàdà lẹ́ǹtì? Ẹ ṣé olóòtù. Ní àkókò ìrònúpìwàdà lẹ́ǹtì tá a wà, ibi tí mo ti máa mú ọ̀rọ̀ tí máa sọ ohun tá a gbọ́dọ̀ ronú lé lórí, ibi tí mo ti máa mú jáde. Ìwé Àìsáyà náà ni. Isaiah chapter 1 verse 15 to 17. Isaiah chapter 1 verse 15 to 17. Ẹ jẹ́ kí n kà fún wa. Ó ní nígbà tí ẹ̀yin sì náwó yín jáde, èmi ò pa ojú mi mọ́ fún yín. Nítòótọ́ nígbà tí ẹ̀yin bá gbàdúrà púpọ̀, èmi kì yóò gbọ́. Ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀. Verse 16 ó ní ẹ wẹ̀ kí ẹ mọ́, mú búburú iṣẹ́ yín kúrò níwájú ojú mi. Dáwọ́ dúró láti ṣe búburú. Ó ní kọ́ láti ṣe rere. Wá ìdájọ́, ran àwọn ẹni tí a ní lára lọ́wọ́, ṣe ìdájọ́ aláìní baba, gba ẹjọ́ òpórò. Verse 18 ó ní Olúwa wí pé wá nísinsìnyí kí ẹ jẹ́ kí a sọ àsọyépọ̀. Ohun tí ibẹ̀ yẹn sọ fún wa ni wípé pàápàá verse 16 yẹn ó ní ẹ wẹ̀ kí ẹ mọ́, mú búburú iṣẹ́ yín kúrò níwájú ojú mi. So gbogbo ìwọ tó jẹ́ Kristẹni tó o sì ń ṣe iṣẹ́ búburú, ohun tí Olúwa ń sọ fún wa ni wípé ó ní ká mú iṣẹ́ búburú wa kúrò níwájú òun. Kí àdúrà wa, kí ààwẹ̀ wa kó má bàa lọ lásán. Ẹlòmíà mú arí ọmọ làkẹjẹ tó ń ṣe rere á sì máa bínú ẹ̀. Ó dẹ̀ ló ń gbààwẹ̀. Ǹjẹ́ gbogbo àwọn tá à ń gbààwẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, why will you be angry because of success of another person? At times mo máa ń jókòó, mo máa ń wo ọ̀rọ̀ ilé ayé pé irú ilé ayé wo gan ni èyí? Nípa ọmọ làkẹjẹ ń ṣe rere, èèyàn sì máa bínú rẹ̀. Nígbà tí àwẹ̀ 40 days bá sì dé, àwa náà ṣe kíni, àwa náà ń gbààwẹ̀. Mú búburú iṣẹ́ yìí kúrò. Ẹlòmíà lóhun Kristẹni, ó ń lọ sílé babaláwo. Ẹlòmíà lóhun onígbàgbọ́, ó ń lọ sílé aláàfáà. Ó dẹ̀ péré lọ́mọ lẹ́yìn Jésù. Ó ní mú búburú, gbogbo tó bá ti yàtọ̀ sí ìfẹ́ Ọlọ́run, ẹ mú kúrò nínú ayé wa. Ẹ mú kúrò nínú ayé yín, ẹ yàgò fún. Nítorí pé if you continue to do it, Olúwa sọ bẹ́ẹ̀, ó ní pé ó nígbà tẹ́ bá náwó yín jáde, èmi ò pa ojú mi mọ́ fún yín. Nítòótọ́ nígbà tẹ́ bá gbàdúrà púpọ̀, ó ní èmi kì yóò gbọ́. Ó ní ọwọ́ wọn ò kúrú láti gbà ní o, bẹ́ẹ̀ ni etí ò sì di. Ó ní ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wa ló ti yà wá kúrò nínú ìfẹ́ òun Ọlọ́run alààyè. Understand? So ohun tá gbọ́dọ̀ máa ronú lórí pé iṣẹ́ gbogbo ló ń bẹ lọ́wọ́ mi. Ẹ̀yin ọmọ àwa tá ń lọ nínú ìjọ, kí ni ìhà tí mo kọ sí ìgbédìde ìjọ tí mo ń lọ? Níbi tí mo ti lọ ń ké pe Ọlọ́run, ìhà wo ni mo kọ sí ìjọ yẹn? Ìgbé ayé wo mo gbé ń bẹ̀? Ìgbé ayé wo ni mò ń gbé ń bẹ̀? Kí la lè sọ nípa tèmi nínú ìjọ tí mo ń lọ? Ìwọ tó jẹ́ olórí ìjọ gan, kí la lè kọ́ nípa tirẹ̀? Ìwọ tó jẹ́ ọmọ ọjọ́, kí la lè kọ́ nípa tirẹ̀? Nítorí pé Jésù ń bọ̀ kankan, á sì sọ fún oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Bí ó ti rí, ìbá ṣe rere, ìbá ṣe búburú. Torí pé kí ni Ọlọ́run tí kì í fi ẹjọ́ ṣègbé ni. Ó ní iná la fi máa dán iṣẹ́ wa wò, ẹni tí iṣẹ́ ẹ̀ bá jóná, ó ti tiẹ̀ má tán nìyẹn. So ẹ jẹ́ ká yẹ iṣẹ́, ká ronú lé iṣẹ́ tá à ń ṣe. We cannot deceive ourselves. Oníkálùkù ló mọ iṣẹ́ tó ń ṣe o. Oníkálùkù ló mọ iṣẹ́ tó ń ṣe. Oníkálùkù ló mọ iṣẹ́ tó ń ṣe o. Ìwọ tó ń lọ sínú ìjọ kan, what is your motive behind going to that church? Ṣé agbéṣẹ́ lé ẹ lọ́wọ́ láti lọ sí ìjọ yẹn ká ni? Ìwọ tó ń lọ sínú ìjọ kan, kí ni ìdí tó fi lọ sínú ìjọ yẹn? Ṣé láti lọ kẹ́gbẹ́ ń bẹ̀ ni? Lọ kẹ́gbẹ́ ń bẹ̀ ni, àbí láti lọ gbayaláya, àbí láti lọ gbọ́kọ lọ́kọ, àbí láti lọ bà nǹkan jẹ́ ni, àbí láti lọ fà ìrìnàjò ẹ sẹ́yìn ni. Bí àwọn ta yóò bá rí ọ, wọ́n ti pé Ọlọ́run rí ọ. Àsìkò ìrònúpìwàdà òun la wà yìí. Ẹ jẹ́ ká máa ní ọkàn rere sí ara wa. Nítorí pé a nation that is divided against itself kò lè stand. Orílẹ̀-èdè tó bá ti yapa sí ara rẹ̀ kò lè dúró. Ní tí èṣù dẹ̀ fẹ́ ní pé ìyapa lè ṣùn fẹ́. So àwa la gbọ́dọ̀ fi àyè gba ìyapa. Èèyàn máa ṣe ara wa ni o, kò sí bá ṣe máa ṣe. As long as we are human, we will always wrong ourselves. A máa ṣe ọmọ làkejì wa, ọmọ làkejì wa máa ṣe àwa náà. Nígbà tí pé bàbá dáríjì mi, bàbá tí ń dáríjì mi,
bí èmi náà kì í ṣe kí lè máa dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tí ó ṣẹ̀ mí. So when God is forgiving you your own sin, you to forgive another person that is offending you. Kí ìfẹ́ yẹn kó lè máa pọ̀ sí, kí ìfẹ́ kó lè máa jinlẹ̀. Dúpọ̀ Ọlọ́run kì í gbébi dúdúdúdú. Ẹ jẹ́ kí á pera wa sí ìpérò ìrònúpìwàdà ohun tí ayé ibi tí ayé ń lọ. Ìjọ sì ń tẹ̀lé ayé. Ìjọ ń kọ́pì ayé. Ìjọ ń tẹ̀lé ń kọ́pì ayé. Ayé ni ìjọ ń tẹ̀lé. Ayé ni ìjọ ń tẹ̀lé ní ìsìn. Àwọn tó yẹ ká máa pe ayé sí ìrònúpìwàdà. Ayé gan ti ń fà wọ̀ wọnú ayé. Wọ́n ní jẹ́ ká ló sáyà ayé. Àdẹ̀mọ̀ wípé òpin ti dé. Bí Jésù bá dé lónìí, iṣẹ́ ló máa ká mọ́ ìwọ lọ́wọ́. Èmi mọ iṣẹ́ rẹ̀. Kó máa wà lọ́kùn lúkúlùkù ọmọdé àgbà ọkùnrin obìnrin pé iṣẹ́ tí mo ṣe Olúwa máa ń rí mi. Kò sí tó ń kún tí lè máa ṣe. Ẹlòmíì àti máa bínú sí ìjọ Ọlọ́run. Ẹlòmíì oh my God. Ọlọ́run máa ṣàánú gbogbo wa. Àmín. Ọlọ́run á ṣàánú gbogbo wa. Àmín. Jésù ń bọ̀ kankan. A sì sọ fún Lúkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ìbá ṣe búburú. Ọ̀pọ̀lọpọ̀ tá a pèrè ní Kristẹni a ò lẹ́mí ìdáríjì. A máa jọjó, a máa jọyọ̀, ọ̀tọ̀ ni tí ó ń bẹ nínú ọkàn wa. Olúwa sì mọ èrò ọkàn oníkúlùkù báyìí. Olúwa mọ̀. Ọ̀tọ̀ ni tá a máa sọ lẹ́nu, ọ̀tọ̀ ni tá a máa rò ní ọkàn sí ọmọlàkejì wa. Ẹ jẹ́ ká pe àkókò yìí ká bí pẹ̀rẹ̀ wá sí ìrònúpìwàdà. Ó ní ẹ kọ́ láti ṣe rere. Ẹ kọ́, ẹ jẹ́ kéèyàn kọ́, ẹ jẹ́ ká kọ́ mọ́ tí ń ṣe rere. Ẹ máa gbọ́n tí ìrìnàjò kọ́kọ́ ṣẹ̀lú bíi tó yà mí lẹ́nu gan. Stefanu wọ́n ń sọ ní òkúta pa, ó tún sọ wípé bàbá má ṣe ka ẹ̀ṣẹ̀ sí wọn lọ́rùn. Ṣe rí pé tó ní agbára gidi gan ni kọ́ máa pa ènìyàn, kọ́ máa sọ ní òkúta pa. Ó ní ẹ̀kọ́, ó ní let this mind be in you, the mind that is the mind of is in Jesus Christ. A jẹ́ kí ọkàn yìí kó wà ní ọkàn wa, nínú ọkàn Kristi. Wọ́n kàn mọ́gí àgbélébùú ní bàbá dáríjì wọn torí pé wọn mọ tó ń ṣe. So ẹ jẹ́ kí ìfẹ́ kó jinlẹ̀. Bí ìfẹ́ bá jinlẹ̀ nínú ọkàn tó ń ṣẹlẹ̀ lórí Nàìjíríà ní gbogbo àgbáyé, àìsí ìfẹ́ nínú àwọn tá a pè ní ọmọ Ọlọ́run náà ni o. Nítorí bí ìfẹ́ bá wà nínú àwọn tá a pè ní ọmọ Ọlọ́run, tí a bá ké pe Ọlọ́run lórí tó ń ṣẹlẹ̀, Ọlọ́run á dáhùn. Èyí tó ń ṣẹlẹ̀ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí, bí ìfẹ́ tó bá wà láàrin àwa Kìrìsìtẹ́nì, tá a gádà síbi kan tá a ké pe Ọlọ́run, Ọlọ́run á dáhùn. Bí àwọn gbogbo bá lè wà ní Samada tí wòlíì kan sọ̀rọ̀ láàrin 24 hours, Ọlọ́run dẹ̀ gbọ́. Tí ìyípadà dẹ̀ dé. Tí àṣẹ dẹ̀ tẹ̀lé. Mélòó wá ní the millions of Christians in the country tí a lè pe ara wa bí àbàtí ẹ lè gàrá síbì kan. Let us declare some hours of fasting and prayer. Tí ìfẹ́ bá ti wà ń bẹ̀, tí ọkàn wa bá papọ̀, ẹ̀rí wípé Olúwa máa gbọ́, ìyanu sì máa ṣẹlẹ̀. But now àwa Kìrìsìtẹ́nì máa ń san kankan, ó dẹ̀ jẹun tí mi ò rò pé ní Ọlọ́run dẹ̀ máa ń dùn sí. Bíbélì sọ wọ́n ní pé kí á wà àlàáfíà, ó ní ẹ̀kẹ́ tó wà àlàáfíà Jerusalem, ó ní yóò ṣe rere. Gbogbo a máa sọ wípé ọba máa ta ráìsì ní 100,000 naira per bag. You can imagine. That is selfish prayer. It's not a prayer of love. It's not a prayer tó jẹ́ pé inú Ọlọ́run máa ń dùn sí. It's a selfish prayer. Àwọn kan tí wọ́n lè afford nǹkan. Ìjọba ẹ̀wọ̀n bá máa ta 100,000 naira kọ́ wọ́n ṣàtì máa gbèmí láṣìírí. Dẹ́lẹ̀ ìbọn bá gbérú wọ̀ náà sí ipò ìjọba, bó o di gọ́vnọ̀, bó o di president, àpò ààrẹ ló máa kó ọ̀rọ̀ jọ sí. Bámúbámú ni mo yó, èmi ò mọ̀ bí èmi ń pọ̀ nìkan kan. So that is a selfish prayer. It's not a prayer that ìpinnu Ọlọ́run máa ń dùn sí. So the airline is better we change our prayer, that kind of prayer. It is better Olúwa jẹ́ kí ohun gbogbo, jẹ́ kí ara kó ṣe kí ni kó di aráàlú. Bí ara bá ní àwọn èèyàn jù wọ́n á ṣe tí ó yẹ kán ṣe. Bíbélì ó ní pé bí ìpọ́njú bá pọ̀ jù fún onígbàgbọ́ á tọwọ́ bọ tí ó yẹ kó tọwọ́ bọ. So àwọn gbàgbọ́ ẹgbẹ́ ìlú ọba màtà ní 100,000 naira kéèmì ṣáà ti máa ró kọ́nà ṣáà ti máa bèèmí láṣìírí no. Ìyẹn kì í ṣe ọ̀rọ̀ tó yẹ láti máa gbọ́dọ̀ lẹ́nu onígbàgbọ́. Nítorí pé ó túmọ̀ sí pé àfẹ́ ọmọlàkejì wa bí ara wa nìyẹn. Àwọn tí wọ́n ní Jésù nǹkan ṣe bí ọ̀rẹ́ Jésù, ọ̀rẹ́ olẹ́ṣẹ̀ la pè Jésù Kristi. Ó dẹ̀ sì gbàlà, ó wà fún gbogbo ènìyàn. So ẹ jọ̀wọ́ mo bẹ̀ wá gbogbo àtàkùn ní Kristẹni, ẹ jẹ́ kí ìfẹ́ ìjìnlẹ̀, ẹ jẹ́ kí ó gbilẹ̀ ní ọkàn wa. Lórúkọ Jésù ojú òsì ní tiwa. Àmín. 081-655-37283
37283 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè wọlé sí. Èmi mọ iṣẹ́ rẹ, I know thy works, ní kókó ọ̀rọ̀ tí a ń gbé yẹ̀wò lórí ètò àwọn kérúbù ti Lenten Talk tòní. I know thy works, irú àwọn iṣẹ́ wo la gbé dání, irú ọ̀rọ̀ wo ló ń tẹnu wa jáde, irú ìgbé ayé wo là ń gbé, kí náà mọ̀ wá sí gbangba, kí là ń ṣe ní kọ̀rọ̀, irú àwọn ènìyàn wo là ń bá ṣe, irú iná kakọ̀sí wo la belongs sí, inú àní tó bá ti belongs sí kakọ̀sí yẹn wọ́n ní o belongs sí kakọ̀sí yẹn, o belongs sí kakọ̀sí yẹn kó lè yé ẹ, o belongs sí kakọ̀sí yẹn, o belongs sí kakọ̀sí yẹn, nǹkan tó fà á nìyẹn. Kí ni nǹkan tó wà ní kakọ̀sí yẹn tẹ́lẹ̀ mi ò lè belongs sí, òun làwọn nǹkan tí à ń gbé yẹ̀wò lórí ètò àwọn kérúbù lónìí. Láàárín ìṣẹ́jú kan ẹ jẹ́ ká mú orin ẹ̀mí wá fún ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wọlé 081-655-37283. ẹ jẹ́ ká mú orin ẹ̀mí wá ká fi dátọ́ mi láàárín ìṣẹ́jú díẹ̀. Ẹ ṣeun púpọ̀ wípé wà pẹ̀lú wa lórí ètò àwọn kérúbù. Ẹ̀yin aráyé gbọ́, ìgbọ́yé kù sí dẹ̀dẹ̀. Ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ. Ẹ jẹ́ ká kọ́lé ilé ayọ̀ sí òkè, ká má ṣe kábàámọ̀ nígbẹ̀yìn. Olùṣe ìwáyẹ, jọ̀wọ́ wá ṣe wáyẹ fọ́run. Olùṣe ìwáyẹ, jọ̀wọ́ wá ṣe wáyẹ fọ́run. Ká lè gbọ́ ohùn ìpè ó ṣeun. Ká lè sìn ọ́ lókè o. Ọba wa, ẹni tó bá létí. Bẹ́ẹ̀ ni o, ẹni tó bá létí kó lọ yí ìwà rẹ̀ padà, kó lọ múra sí iṣẹ́ rere ṣe, nítorí pé ẹ̀kan táyé bá ti bọ́ kò sí àtúnṣe mọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́. Bá a bá ń gbààwẹ̀ tá à ń jẹ ọkàn ra wa níyà, tá à wọṣọ gidi, tá à mumi tó dáa sẹ́nu lákòókò, tá à jẹun tó dáa lákòókò, àwọn nǹkan ló yẹ ká mọ̀, òun làwọn nǹkan tá à ń gbé yẹ̀wò lórí ètò àwọn kérúbù lórí Facebook lónìí. Bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ leader in charge jọ Cherubim and Seraphim Movement Church, Dove Cast Christ Assembly tó wà ní Olóríire Estate ní Gbọ́nọ́gún ní Ọbántòkò ní Abẹ́òkúta. Bàbá wa Special Apostle Dr. Peter Gbọ́láhàn Jẹ́jẹ́lọ́lá, àwọn ni àlejò wa tí Ọlọ́run ló fún wa lórí ètò yìí. Bàbá wa ipa tó tónu àtẹ̀kan. Ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá. Èmi mọ iṣẹ́ rẹ, kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín sí gbogbo ènìyàn àti Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí? Tẹ́ bá wò yẹ́ rí pé àti túbọ̀ sínú àwẹ̀ àwọn Mùsùlùmí náà ti báyìí àti Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí, ẹ wo bí ayé ṣe rí, ìpànìyàn lóríṣiríṣi, ìjínigbé, ìfìyàjẹ ọmọlàkejì lọ́nà àìtọ́. Kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín sí gbogbo ènìyàn? Ṣé rí ọ̀rọ̀ àmọ̀ràn mi sí gbogbo ènìyàn? Bíbélì sọ pé Jésù òun ni ọ̀nà ìyè sí bàbá. Bẹ́ẹ̀ ni kẹ́ni bá fẹ́ rí bàbá, Jésù ni ọ̀nà. Bẹ́ẹ̀ ni kẹ́ni bá fẹ́ wọ ìjọba ọ̀run, Jésù ni ọ̀nà. Ọ̀rọ̀ ẹ̀mọ̀ mi, ìrànwọ́ tí kò ní pé fún gbogbo ọkàn tí ó bá tí ní Jésù, ẹ jẹ́ ká lọ ní Jésù. Ìyẹn ni pé èèyàn lè máa lọ church kó má tí ní Jésù. Èèyàn lè máa lọ kó má tí ní Jésù. Èèyàn lè jẹjẹ apostle kó má tí ní Jésù. Wọ́n lè bìyàn sínú Christian family. Ṣùgbọ́n kí ẹni yẹn ṣẹ́rí ìní Jésù ìpinnu ni. It is self-confession. It is self-acceptance. Èèyàn gba Jésù nínú ayé ara ti tiẹ̀. Bàbá mi jẹ́ olùdásílẹ̀ kò kàn. Bàbá mi jẹ́ special apostle kò kàn. Bàbá mi jẹ́ the leader in charge kò kàn. Èèyàn gbọ́dọ̀ ṣe ìpinnu láti ní Jésù fún ayé ara rẹ̀ ni. So when you have Christ in your life, ó túmọ̀ sí pé o ti wà ní ojú ọ̀nà ìgbàlà láti wọ ìjọba ọ̀run. Ní kò sẹ́gẹ́ tó lè mọ̀ ìgbà tí Jésù máa dé. Ó ní máa dé bí olè lóru ni. So ìwọ tí ò bá tẹ̀ tí ní Jésù gan, tètè yá lọ ní Jésù. Nítorí pé kí ni ìgbà ìkẹyìn òpin ayé ti dé tán. Jésù lolùgbàlà aráyé, òun nìkan, òun ni ọ̀nà sí ìyè. Kò sí ọ̀nà kan, kò sí ọ̀nà mìíràn. So it is better you have Christ in your life. Kí ilé òrìn tó ṣú, Jésù lédè. Ìtàn sí ọ̀rọ̀ wẹ̀, Jésù lédè. So láti ìfàwá sọ́dọ̀ Jésù ni. Nítorí pé bí èèyàn bá ń là kankan kọjá, bí ò bá pe Jésù sí, nǹkan yẹn ó lè gbẹ̀mí ọ̀nà. Ẹ wo ìrìnàjò Jésù fún àwọn ọmọlẹ́yìn oníkẹ́ jẹ́ ká cross to the other side, ẹ jẹ́ ká rí kọjá. Jésù mọ̀ pé ìjì máa jà lójú omi. Ó fi ní káwọn rí kọjá.
kò sọ wípé ẹ jẹ́ ká ré kọjá ká lọ parun ó ní ẹ jẹ́ ká ré kọjá lọ sí òdì kejì so ó mọ̀ pé ìjì máa jà nínú ọkọ̀ yẹn ó dẹ̀ ṣe kí ni ó dẹ̀ lọ sùn ìjì ń jà àwọn lẹ́yìn ẹ̀ ẹ̀rù ń bá wọn ń sá òṣùwọ̀n wọn pè sí nígbà tó nípa gbára wọn pé wọn pe Jésù sí ó sì bá ìjì yẹn wí ìjì kíjì tó ń kó lè máa jà nínú ayé rẹ Jésù ó ní agbára lórí rẹ̀ kò sóhunkóhun tó lè máa là kọjá Jésù Kristi ó ní agbára lórí rẹ̀ kìkì pé kó kàn gbà sínú ayé rẹ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ ni láti máa tukọ̀ ayé rẹ kìkì pé kó gbà sínú ayé rẹ pé Jésù mo fi ayé mi fún ọ nítorí pé gbà tó bá padà wá kó àwọn àyànfẹ́ kí wọn náà lè wà lára àwọn àyànfẹ́ tó máa kó sí ọ̀dọ̀ ẹgbọ́n tí ó sọ nínú ìwé yẹn wípé ó ní àwọn tó wà ní apá ọ̀tún ẹ ṣe kí ni ẹ bọ́ sínú àgbàdo Olúwa yín nítorí pé kí ni nítorí pé gbà tó ń wà ní ìwòrìwò ó ní ṣe kí ni ẹ daṣọ bò wọ́n nítorí nígbà tí ebi ń pa òun ẹ fún òun lóúnjẹ nígbà tó olùgbẹ́ ń gbé òun ẹ fún òun ní omi ó tó wẹ̀ pé bí a bá ń gba àwẹ̀ ẹ má jẹ́ ká fi àánú ṣíṣe ká má fi sílẹ̀ ẹ má ká fi oore rí ṣíṣe ẹ má ká fi sílẹ̀ o nítorí pé Jésù wá sí ilé ayé láti wá ṣoore fún àwọn ènìyàn ni so àwa tá rẹ̀ jẹ́ ọmọlẹ́yìn Jésù àwa náà gbọ́dọ̀ máa mọ bọ́ ṣe ń ṣe àwọn ènìyàn lóore ẹ gbàgbé don't forget about pé ẹnìkan ṣẹ́mi nígbó ṣe mi lè ṣe lóore orí tó wà lọ́wọ́ rẹ̀ ṣe wọ́n lò nínú Ọlọ́run fún ẹ sí ipò láti ṣoore fún ènìyàn ó ní má ṣe ka ọwọ́ rẹ kò má ṣe pa ọwọ́ rẹ mọ́ láwọ́ rẹ sí ará àdúgbò rẹ so orí tó wà lọ́wọ́ ẹ tó ní òfẹ́ ṣe fún ọmọlàkejì yẹn ṣé ìwọ ló ní ni ṣé bí Olúwa ló yọ̀ǹda ẹ̀ fún ẹ Olúwa dẹ̀ yọ̀ǹda ẹ̀ fún ẹ láti lè ṣe lómi lóore kẹ́lómi lè dúpẹ́ fún Ọlọ́run ni so gbogbo tó bá ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn mo rí pé nǹkan wà tó gbọ́dọ̀ ṣe kì í ṣe pé kò kàn fi ibi panú nìkan ló máa jẹ́ kí àdúrà kó ṣe ìtẹ́wọ́gbà bó bá ń fi ibi panú wọ́n ti láti máa ṣe kí láti máa ṣe àánú wọ́n ti láti máa ṣe kí láti máa ṣoore nítorí pé nípa ṣíṣe èyí Olúwa máa sọ èdè ìwọ́n náà fún wa jẹ́ olódodo ènìyàn tí kì í ṣe pé ó ní ẹ máa jẹ́ kí ìfẹ́ kó dàbí ìfẹ́ ti Kéènì tí ó ṣe kí ni tí ó fi ojú tó fi fẹ́ ọmọlàkejì ẹ̀ ṣùgbọ́n kò fi ọkàn fẹ́ ó fi ẹnu fún ọmọlàkejì kò fi ọkàn fẹ́ òun ó fẹ́ ṣùgbọ́n dẹ̀ lọ pa nítorí pé inú rẹ̀ rù sí nítorí pé o ní ìbìnújẹ́ ọkàn sí ọ̀pọ̀lọpọ̀ wa ń bẹ́nu chọ́ọ̀chì àdé máa wúra bẹ́lómi ṣe ń jọ àdé máa bí ẹlòmíràn ní nǹkan bẹ́ẹ̀ ayé ìsà bẹ́lómi ṣe ń jó a máa bí ẹlòmíràn nínú bẹ́lómi ṣe ń gbàdúrà a máa bí ẹlòmíràn nínú bẹ́lómi bá dé tó ra mọ́tò tuntun kó gbẹ́sìn ẹlòmíràn sì máa lára èmi àti gbé aṣọ́ọ̀ṣì pé kó mọ̀ ìyá sí mímọ́ lára tẹ̀tẹ̀ pọ̀jù nínú ìjọ ní ìsìn kí ni tàn fi gbogbo yẹn ṣe ìlara láì nídìí bó tiẹ̀ nídìí gan kan jíjẹ́ kó máa gbà ìgbólúwà ìwọ tó ṣe fún lágbájá ṣe tèmi náà wà máa lára ọmọlàkejì jẹ for what purpose níbo nìyẹn kí nìyẹn fẹ́ sọ wá dà kákan máa bí láǹkà máa lára ògbó ọmọlàkejì wa ẹlòmíràn ní pé àwọn ìjọ ìgbàlódé tó ní sáré di báyìí ìgbàlódé èmi ohun tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìrànṣẹ́ láti bí gíní kan wọ́n tí ní tán ní bó ní kálùkù ṣe yàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ògo oòrùn ó yàtọ̀ sí ògo òṣùpá tí òṣùpá ó yàtọ̀ sí ìràwọ̀ iṣẹ́ kó gbá ti tiẹ̀ kó ti máa dúpẹ́ lé lórí bó ní kálùkù ṣe yàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmí lè dé ẹnu iṣẹ́ kan lẹ́nu kó dẹnu iṣẹ́ lánàá kó di ọ̀gá lórí ẹ̀ tó ti wà ní iṣẹ́ lẹ́nu tipẹ́tipẹ́ it's not how far kò ṣe how far is how well orí ọ̀fẹ́ tó lúwá fún oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni Jésù pé àwọn ìṣẹ́nu iṣẹ́ ẹnu àwọn kan ti wá láàárọ̀ àwọn kan ti wá lọ́sàn àwọn kan dé ní àṣálẹ́ ó ní iye owó kan náà ni owó idẹ kan náà ni kí ni túmọ̀ ní pé ìjọba ọ̀run kan náà ni gbogbo wọn lọ ìwọ tó bá gba ṣẹ́ṣì láàárọ̀ ìjọba ọ̀run náà lè rí ẹ tó bá gbà lọ́sàn ìjọba ọ̀run náà lè rí ẹ tó bá gbà ní àṣálẹ́ gan ìjọba ọ̀run náà lè rí ẹ ìyẹn tí ibẹ̀ yẹn sọ fún wa nìyẹn so ẹ má yẹ ká lára ẹnikẹ́ni ẹ jẹ́ kórùkù máa gba ẹ̀ tó ṣe ti tiẹ̀ kó sì máa dúpẹ́ Olúwa ti mọ bó ṣe pín fún oníkálùkù gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ tó yọ̀ǹda Olúwa mọ tó lè handle ó mọ tí ipá rẹ̀ ká Olúwa lè fún ọ ní tí ipá rẹ̀ ò ká kó má bàa bí ṣòfò dànù so mo gbàdúrà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà Olúwa mọ iṣẹ́ èmi àti rẹ ẹ jẹ́ ká yẹ iṣẹ́ ọwọ́ wa wò lórúkọ orí ọ̀fẹ́ láti máa ṣe rere lórúkọ Ọlọ́run yóò yọ̀ǹdẹ̀ fún wa nítorí pé kìí ṣe agbára ènìyàn o kìí ṣe ipá wa o kìí ṣe ìmórí wa bí kò ṣe ẹ̀mí Ọlọ́run alààyè that is why when we accept Christ into our lives a gbọ́dọ̀ bèrè fún ẹ̀mí mímọ́ torí pé ẹ̀mí Ọlọ́run alààyè òun ní ń gbé níró nípa ẹ̀mí mímọ́ la fi lè ṣe ohun gbogbo nípa ẹ̀mí mímọ́ la fi lè rìn àjò ayé wa láì ṣubú láì kọsẹ̀
ẹni tó bá ń gbààwẹ̀ tí ò ní ẹ̀mí mímọ́ nú ẹ̀ báwo la fẹ́ àwẹ̀ ṣe fẹ́ rìnrìn àjò iṣẹ́ kí ni àwẹ̀ fẹ́ ṣe nígbà tó ń gbààwẹ̀ tí ò sí ẹ̀mí mímọ́ nínú ayé rẹ̀ ò ń gbààwẹ̀ iṣẹ́ kí ni báwo la fẹ́ ṣe fẹ́ rìnrìn àjò so ẹ̀mí mímọ́ yẹn òun ló máa ran ìrìn àjò yẹn lọ́wọ́ láti lè tẹ̀síwájú ẹ̀rí pé nígbà tí Jésù tó ṣe baptism ẹ̀rí pé ẹ̀mí mímọ́ ṣe kí ni ó bà lé ẹ̀mí mímọ́ ṣe pàtàkì nínú ìrìn àjò ayé onígbàgbọ́ if not kò bá ti ní sí ìdí kankan tí ẹ̀mí fi bà lé Jésù ṣé ó dúró pé kì í ṣe nípa ara la fẹ́ fi ìrìn àjò nípa ẹ̀mí ni Christianity ìrìn àjò ẹ̀mí ni so you need the spirit of Christ in your life láti pé kí ó tó ṣiṣẹ́ kankan after baptism ẹ̀mí mímọ́ bà lé agbára sí ìrísẹ̀ lọ gbà ní 40 days lẹ́yìn àwọn 40 days iṣẹ́ ìyanu bẹ̀rẹ̀ tó kó ti gba agbára ẹ̀mí mímọ́ ní agbára so as a Christian you need the power of God through his spirit lórúkọ Jésù mo gbàdúrà lórúkọ Bàbá Ọmọ ẹ̀mí mímọ́ Jésù tí ṣe ọ̀nà sí ìyè lórúkọ Jésù Kristi nínú ayé mi àti ẹ̀yin a ò ní pàdánù rẹ̀ ẹ̀mí téèyàn fi ń wọ Ọlọ́run ní gbogbo ọ̀nà ẹ̀mí téèyàn fi ń wọ Ọlọ́run ju gbogbo ń lọ lórúkọ yóò wọnú ayé mi àti lọ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Kò ń dùn kó pọ̀ kó pẹ́ ṣókí báyìí náà ni ọbẹ̀ oge adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa àti àánú tí a rí gbà ní orí kókó ọ̀rọ̀ èmi mọ iṣẹ́ rẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àfi kí gbogbo akáyẹ iṣẹ́ wa wò alàgbà ìjọ olùdásílẹ̀ ìjọ nígbà tá a bá ti ń bá orí lọ́wọ́ àwọn olùdásílẹ̀ tàbádẹ̀ tí ń bá ẹ̀yà ara èèyàn lọ́wọ́ wòlíì irú iṣẹ́ wò la gbé dání iṣẹ́ èyí tí Ọlọ́run fún wa nínú ìjọ wa ṣe àrí pàtàkì ṣe àrí gbígbà pé èèyàn Ọlọ́run là ń ṣe fún àbí ènìyàn dáàdì máa mísì mi mọ́mí máa mísì mi ṣọ́ọ̀ṣì mọ́mí ò lè mísì ẹ̀ because God can never be stranded èèyàn kan ò lè jẹ́ pé Ọlọ́run wà stranded láyé nítorí pé gbogbo ọba tí ń fi iṣẹ́ ẹlẹ́bàá Ọlọ́run tuntun wá replacement replacement mi tuntun wà so ìdí nìyẹn tí Ọlọ́run sọ pé àti iṣẹ́ rere àti iṣẹ́ búburú tá a ní gbogbo ẹ̀ pátápátá lòun ṣe kíni lòun mọ̀ Ọlọ́run alààyè yóò jùmọ̀ ràn wá lọ́wọ́ bàbá wa kẹ́ tó máa lọ gbàdúrà fún wa lórí ètò yìí. ní orúkọ Jésù àmín bàbá wa àti Ọlọ́run wa a dúpẹ́ fún oore ọ̀fẹ́ tẹ́ yọ̀ǹda fún wa a dúpẹ́ fún gbogbo ọkàn tí ẹ fún lóore ọ̀fẹ́ láti rí láti jẹ́ alábàápín nínú oore ọ̀fẹ́ ìrìn àjò ẹ̀mí Olúwa ẹgbà ọpẹ́ àmín mo wá gbàdúrà lórúkọ Jésù Kristi mo béèrè fún ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè lórúkọ ẹ̀mí mímọ́ olùẹ̀ràn sínú ayé wa nítorí pé kì í ṣe nípa agbára wa kì í ṣe nípa ọgbọ́n wa kì í ṣe nípa ipá bí kò ṣe nípa ẹ̀mí ìwọ Ọlọ́run alààyè ọ̀pọ̀lọpọ̀ lóhùn láti máa ṣe rere ọ̀pọ̀lọpọ̀ lóhùn láti máa ṣoore ṣùgbọ́n ẹ̀mí kan tàbí èkejì kò fàyè gbà ẹ̀mí mímọ́ á béèrè rẹ ní àkọ́túnú ayé ó yá wọnú ayé lọ fún gbogbo ojú tó ń wò mẹ́yẹ gbogbo ọkàn gbogbo etí tó ń gbóhùn mi lórúkọ ẹ̀mí mímọ́ ó yá kó wọnú ayé lọ ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè ó yá kó wọnú ayé yìí ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè tí ń jẹ́ kí ènìyàn máa ṣeun gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ẹ̀mí tí ń jẹ́ kí ènìyàn máa ṣeun gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ó yá kó wọnú ayé lọ gbogbo èjì tó lè máa jẹ orúkọ Jésù ó yá kó pa wọn lẹ́nu mọ́ gbogbo ènìyàn bíi kìnìún ayé lórúkọ Jésù ó yá kó pa wọn lẹ́nu Ọlọ́run tó wọ ẹni ná nítorí àwọn ebèrú mẹ́ta láti pa oró iná gbogbo inú ayé tí àtà dá sí ọ lára yẹn lórúkọ Jésù Ọlọ́run ó yá kó pa oró iná inú ayé ò ní jọ ò ní dààmú lórúkọ Jésù ò ní dààmú mo gbàdúrà lórúkọ Jésù ó yá kó lọ ráàánú gbà lórúkọ Jésù ó yá lọ ráàánú gbà orílẹ̀-èdè á tù ọ́ lára orílẹ̀-èdè á tù ọ́ lára ò ní dààmú mọ́ gbèsè tó jẹ́ orúkọ Jésù ó yá kó lọ sọ iṣẹ́ rere láti inú yá bẹ̀rẹ̀ iṣẹ́ rere orí ọ̀fẹ́ téèyàn fi ń ṣiṣẹ́ rere láyé lórúkọ Jésù ó yá kó wọnú ẹ̀yìn ní orúkọ ńlá ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú àti ojúrere rẹ̀ lórí wa àti ìpamọ́ àti ààbò rẹ̀ ètò ohun àwọn kérúbù fún ti Lenten Talk fún ti ọdún yìí òun ni a mú wá sí etí gbọ̀yìn ẹ̀yin tẹ́ ń wò wá lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin tẹ́ ṣì máa wò wá àti ẹ̀yin tẹ́ pé tó bá tún yá ẹ̀ tún máa wò wá láti ìpele kan dé ìpele kan a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ Ọlọ́run fún ayé yín lórúkọ Jésù ẹnikẹ́ni nínú wa a ò ní rí wàhálà o a ò ní rí ìdààmú a dúpẹ́ lọ́wọ́ bàbá nínú Olúwa tí wọ́n jẹ́ leader in charge ìjọ Cherubim and Seraphim Movement Church Dove Christ Chapel tó wà ní Olóríire Estate ní Gbọ́nàgún ní Ọbántòkù ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn bàbá wa nínú Olúwa Special Apostle Dr. Peter Gbọ́láhàn Jẹ́jẹ́lọ́lá àwọn ní ikọ̀ àti ìrújú Ọlọ́run alààyè tí Ọlọ́run lò fún wa lédè láti inú ìdarí sí ẹ̀mí mímọ́ mo lérò wípé lábẹ́ ìṣàkóso bó ti wù kó yá ti rí ohun kan tàbí méjì
mú jáde nínú ọ̀rọ̀ wọn tó wúlò fún ìgbé ayé wa tó sì wúlò fún wa láti dìde nínú ẹ̀mí. Nípasẹ̀ ṣíṣe èyí Ọlọ́run alààyè yóò jùmọ̀ gbàdúrà gbogbo wa. Gba àwẹ̀ láti inú ìgbéraga bọ́ sínú ìrẹ̀lẹ̀, gba àwẹ̀ láti inú ìtìjú bọ́ sínú ìgboyà, gba àwẹ̀ láti inú àìní bọ́ sínú ọ̀pọ̀lọpọ̀ ìbùkún, gba àwẹ̀ láti inú ìrẹ̀wẹ̀sì sínú ìjìgìrì àti ìjìgìrì nínú Kristi. Nípasẹ̀ ṣíṣe èyí àwẹ̀ lẹ́ǹtì ti ọdún 2024 yóò já sí ìbùkún, yóò sì já sí ire fún wa. Àwọn kan tí ẹ máa ń bá wọn dáṣà wá ní Jésù ti gba gbogbo àwẹ̀ fún wa, wá ní Jésù ti gba àwẹ̀. Ẹ má jẹ́ ká máa bá wọn dárú àṣà yẹn o. Àṣà ni, ìlànà ni fún wa láti máa gba àwẹ̀ lọ́dọọdún níwájú Ọlọ́run, torí pé Ọlọ́run kò sọ pé kí ilé Ísírẹ́lì kó wà òun lásán. So fún ìdí èyí àdúrà àti àwẹ̀ kókó ni pàtàkì fún ni fún wa láti gba àwẹ̀. Kìdẹ́ ń ṣe àkókò tọkàn wa máa tamalá ń gbàwẹ̀ tọkàn wa máa wà lókè, tí ọkàn wa máa wà ní ìrẹ̀lẹ̀ ní tòótọ́ láti bá ẹlẹ́dàá wa pàdé. Lórúkọ Jésù gbogbo ayójúmọ̀ rí àánú gbà. Ètò àwọn kérúbù ń tẹ̀síwájú lórí Sweet 107.1 FM ní gbogbo ọjọ́ Friday ní aago 4 sí 4:30. Adúpẹ́ lọ bàbá wa nínú Olúwa lẹ́ẹ̀kan sí wípé aláàpè wá sórí tẹ̀sí ní àǹfààní láti darapọ̀ mọ́ wa. Àlérò pé tàbá tún pè nígbà mìíràn ó tún ní àǹfààní láti darapọ̀ mọ́ wa. Iṣẹ́ Olúwa yìí, iṣẹ́ Kristi yóò máa tẹ̀síwájú. Gbogbo ìjọ Christ Assembly CNS Movement Church Ogun District, ìjọ Kristi yóò máa tẹ̀síwájú. Pé bóyá yìí náà ní ohun kan tàbí mìíràn tẹ́ fẹ́ kí ètò àwọn kérúbù kó wá ṣe lọ́dọ̀ yín, ẹ pè wá sórí nọ́mbà yìí 081-655-37283. Nọ́mbà àwọn bàbá wa nìyí 080-341-02-991. Ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí 080-341-02-991. Nọ́mbà tẹ́ ní àǹfààní láti pe bàbá wa sí nígbàkigbà tí ẹ bá ní ohun kan tàbí òmíràn láti bá wọn sọ nìyẹn. Bàbá wa Special Apostle Dr. Peter Gbọ́láhàn Jẹ́jẹ́lọ́lá, àwọn ni àlejò wa lórí ètò tòní. Tó bá ṣètò àkókò mìíràn a ó tún gbé àlejò mìíràn wá sí orí ètò wọn àwọn kérúbù. Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ babaládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé, ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. Àlàáfíà Ọlọ́run alààyè yóò jùmọ̀ wà pẹ̀lú wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Shalom, shalom. Táyé bá bọ́, kò tún sí àtúnṣe mọ́ o. Ẹ jẹ́ ká ronú o, ẹni tó mọ̀. Olùṣe wáyé, olùṣe wáyé, jọ̀wọ́ má ṣe wáyé fọ́rù. Olùṣe wáyé, jọ̀wọ́ má ṣe wáyé fọ́rù. Ká lè gbọ́.